a kú dédé àsìkò yìí yóò dẹrùn fún wa láṣẹ Elédùà àmín. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojúwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di pé ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí gbogbo àwọn olóṣèlú bí wọ́n ṣe ti bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ètò ìbò gbogbogbò ọdún 2027 báyìí, àti tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí àwọn náà ń lọ tí wọ́n ń bọ̀ lójúnà láti lè kóra wọn jọ sí abẹ́ òrùlé kan ṣoṣo, eléyìí tí gbogbo wọn yóò fi ẹsẹ̀ múlẹ̀ ṣinṣin láti gbé ojú àgàn ètò ìbò wo ààrẹ Bọ́lá Tinubu tòun ti ẹgbẹ́ òṣèlú rẹ̀ APC lọ́dún 2027 báyìí. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar, gómìnà náà ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai, Rotimi Amechi àti àwọn tó kù mà ní wọ́n ti jọ wò wípé àwọn gbọ́dọ̀ wá orúkọ tuntun tí wọ́n yóò sọ ẹgbẹ́ òṣèlú wọn eléyìí tí wọ́n ṣẹ̀dá sílẹ̀, wípé àwọn ò fẹ́ lo àǹfààní ẹgbẹ́ òṣèlú kankan nínú àwọn orúkọ ẹgbẹ́ òṣèlú èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí kò ṣe wípé kí wọ́n wá tuntun ni o. Báyìí ni wọ́n ti fi ọ̀rọ̀ náà gúnlẹ̀ síbi tó ní agbára, èyí tí wọ́n ti mú orúkọ kan tí wọ́n pè ní All Democratic Alliance ADA ní orúkọ tuntun ẹgbẹ́ òṣèlú náà, eléyìí tí wọ́n ṣẹ̀ mú jáde o, tí yóò máa wà pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú bíi 18 èyí tí àjọ INEC ti ní àkọsílẹ̀ orúkọ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, orúkọ ẹgbẹ́ òṣèlú náà All Democratic Alliance ADA ni wọ́n ti wá jáde tí wọ́n sì ti taari rẹ̀ lọ́sọ̀dọ̀ àjọ INEC láti rèé fi orúkọ ọ̀hún sílẹ̀ mọ́ àwọn orúkọ ẹgbẹ́ òṣèlú yòókù, lẹ́yìn tí àwọn àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n ti jọ fi ọ̀rọ̀ ọ̀hún gúnlẹ̀ síbi tó yè kòrò, níbi tí àwọn àgbààgbà eyín Àtíkù Abubakar, El-Rufai, Rotimi Amechi, bákan náà ẹni tó ti fìgbà kan jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ o lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀gbẹ́ni Umaru Ado àti àwọn yòókù ni wọ́n ti jọ gbà láti máa lo orúkọ tuntun náà, èyí tí wọ́n sì retí kí àjọ INEC kí wọ́n ṣiṣẹ́ wọn láti fi orúkọ ọ̀hún sílẹ̀. Ní gẹ́lẹ́ tí wọ́n bá ti ṣe èyí, kí wọ́n gbìnàyà láti máa fi orúkọ òṣèlú ọ̀hún ṣe orin kíkọ sétí ìgbọ́ àwọn ọmọ Nàìjíríà, àti láti wo ẹni tí wọ́n yóò fà sílẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ, igbákejì ààrẹ àti àwọn ìpínlẹ̀ gbogbo tí wọ́n fẹ́ polongo ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún wọ̀. Ẹni tó jẹ́ alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí, eyín amòfin Festus Keyamo SAN, ohun màá ló ti ní gbogbo àlùwàlá olóńgbò àwọn Àtíkù Abubakar, El-Rufai àti àwọn yòókù lórí ẹgbẹ́ òṣèlú tuntun tí wọ́n ṣẹ̀dá sílẹ̀ yìí, ó ní irọ́ lásán ni wọ́n ń pa ọ́. Ó ní ohun tí Ọlọ́run bá tó fi wọn òun náà ní wípé ẹ̀gà kọ́lé ẹ̀gà túlé rẹ̀ ká ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò jẹ́ fún àwọn tí wọ́n ṣẹ̀dá sílẹ̀ ẹgbẹ́ òṣèlú náà. All Democratic Alliance ADA ni orúkọ tuntun tí wọ́n ṣẹ̀ fàyọ kúrò láàrin àwọn orúkọ òṣèlú tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, èyí tí Àtíkù Abubakar, eyín igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí gómìnà náà ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai, Rotimi Amechi, Umaru Ado àti àwọn àgbààgbà tí wọ́n jọ fi ọ̀rọ̀ ọ̀hún tì. Ẹni tó jẹ́ alákòóso náà Festus Keyamo sọ wípé àwọn náà wọ́n fẹ́ ṣe bí ìgbáradì eléyìí tí ààrẹ lọ́wọ́ yìí tó ṣe lọ́dún 2013 nígbà tí wọ́n fi dá ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀ lọ́dún náà lọ́hùn-ún, tí ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tó gbalé tó gba oko tó sì jẹ́ ọ̀kan gbòógì aṣíwájú nínú àwọn ẹgbẹ́ òṣèlú èyí tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí. Ó ní ìpinnu ààrẹ Bọ́lá Tinubu lọ́dún náà lọ́hùn-ún ó yàtọ̀ sí ọ̀nà tí àwọn Àtíkù Abubakar tí wọ́n gbà láti dá èyí sílẹ̀. Ó ní nípa ìdí èyí, ohun tí Olúwa fi hàn wọ́n wípé òfò lásán àsánbánsá èkejì ọjà lohun tí wọ́n ń ṣe. Ó ní gbogbo ẹ̀ fún ara wọn ni wọ́n fọwọ́ ara wọn tú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ká
látàrí wípé wọn ò ní lè gbà fún ara wọn o. Ìjà èmi jù ọ́ ìwọ ò jù mí, òun náà ni wọn yóò tún gbé wọbẹ̀. Wọ́n ní orí tí wọ́n fi ṣèwé ṣóṣì kúrò ńbẹ̀ ni. Keyamo ní pẹ̀lú gbogbo ẹ̀ pátá o, mímì kan ò mì ẹgbẹ́ òṣèlú APC, bẹ́ẹ̀ sì ni ẹ̀rù ò bà ààrẹ Tinubu. Ó ní fún ara wọn náà ni wọn yóò padà kábàámọ̀ bí wọ́n ṣe dá ẹgbẹ́ òṣèlú ọ̀hún sílẹ̀, gẹ́gẹ́ bí Festus Keyamo bó ti sọ. Ó wá ní nípa ìdí èyí digbí báyìí lẹ́gbẹ́ òṣèlú APC ni wọ́n dúró. Bákan náà ààrẹ Bọ́lá Tinubu òun náà dúró digbí o, tí ò mí kan tí ò sì ṣojo. Àwọn àjọ ẹ̀ṣọ́ tí mójútó ọgbà àtúnṣe gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Correctional Service NCS, àwọn ni wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí ìròyìn kan awuyewuye kan tó ń lọ o lórí adigunjalè ògbóǹtarìgì ẹlẹ́wọ̀n kan èyí tí wọ́n ní ó ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ nínú ọgbà àtúnṣe èyí tó wà ní ìpínlẹ̀ Èkó, ṣùgbọ́n tó jẹ́ ìyàlẹ́nu wípé wọ́n tún rí orúkọ arákùnrin náà nílé iṣẹ́ tó rí sí ìwé ìrìnnà ilẹ̀ òkèrè eyín Immigration Service tó wà ní agbègbè Àpápá ní ìpínlẹ̀ Èkó, wípé adigunjalè ẹlẹ́wọ̀n ọ̀hún èyí tó jẹ́ pé ẹ̀wọ̀n gbére ni wọ́n dá fún un pẹ̀lú ẹ̀bẹ̀ àti gbogbo ìrawọ́rasẹ̀ rẹ̀ síwájú àwọn adájọ́ o, ni wọ́n sọ ẹ̀wọ̀n gbére ọ̀hún di ẹ̀wọ̀n ọdún 25 báyìí 25 years, èyí tó sì jẹ́ wípé tí ó bá fi di oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ẹlẹ́wọ̀n náà ni yóò gba ìtura kúrò nínú ọgbà àtúnṣe ọ̀hún. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu àjọ yìí Nigerian Correctional Service, wọ́n ní nínú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe o àti ìwádìí tí wọ́n ń ṣe lóòrèkóòrè fi hàn wípé ọ̀gbẹ́ni náà èyí tí wọ́n ní ó wà nínú ọgbà àtúnṣe èyí tó wà ní ìlú Kirikiri Àpápá ní ìpínlẹ̀ Èkó, òun mà ṣàdédé ni wọ́n rí orúkọ rẹ̀, àwòrán rẹ̀ lọ́dọ̀ àjọ àwọn tó ń ṣe ìwé ìrìnnà ilẹ̀ òkèrè eyín Nigerian Immigration Service, èyí tí wọ́n sì ti ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí. Ọjọ́ 11 oṣù kẹwàá ọdún yìí ni ọjọ́ èyí tó yẹ kó gba ìtura kúrò nínú ọgbà àtúnṣe náà lẹ́yìn ọdún 21 èyí tí arákùnrin náà tó ti lò nínú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ìwádìí tí wọ́n ṣe ní ọjọ́ 18 oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí ti ṣe ọjọ́rú Wednesday, òun mà ni wọ́n ní ọ̀rọ̀ náà bú jáde lọ́dọ̀ àwọn àjọ tó ń rí sí ìwé ìrìnnà ìgbòkègbodò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè wípé adigunjalè ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Haruna Ayọ̀ ṣàdédé ni wọ́n rí wípé ó ń to ìwé ìrìnnà rẹ̀ sílẹ̀ láti lè kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ òkèrè. Ọ̀nà wo ló gbà kúrò nínú ọgbà àmọ́ ọ̀nà wo ló gbà láti bọ́ síta wá máa ya fọ́tò èyí tí wọ́n fi bá ń ṣe ìwé ìrìnnà rẹ̀ ní ìbéèrè tí wọ́n ń béèrè báyìí lọ́wọ́ àwọn àjọ tó mójútó ọgbà àtúnṣe lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n ń ṣe ìwé ìrìnnà ìgbòkègbodò láti lọ sí ilẹ̀ òkèrè Nigerian Immigration Service. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó ló ti rọ́wọ́ tó gbajúgbajà oníṣẹ́ ibi tí máa ń pààyàn tó jẹ́ apànìyàn pọ́nbélé léyìí tí wọ́n sì ti ń dẹ ọdẹ rẹ̀ tipẹ́tipẹ́ kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi sọ́wọ́ àwọn agbófinró ti ìpínlẹ̀ Èkó. Wọ́n fọwọ́ mú òfin mú arákùnrin náà Wàsíù Akínwándé eléyìí tí gbogbo èèyàn mọ̀ sí olórí ẹ̀ṣọ́ ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti tó ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn èyí tí wọ́n pè bẹ̀ ní agbègbè Àgbàdo ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ní ààyè kan wà ń bẹ̀ èyí tí ọ̀gbẹ́ni Wàsíù Akínwándé máa ń sá pamọ́ sí tó ń ti àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi o lẹ́yìn tí wọ́n bá ti ṣiṣẹ́ ibi wọn tán, ṣùgbọ́n tó ń ti àwọn ìròyìn èyí tí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lọ́wọ́ pẹ̀lú ìwádìí tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n ṣe, òun mà ni wọ́n rí Wàsíù Akínwándé o ní ààyè èyí tó máa ń fi ara sùkò sí lẹ́yìn iṣẹ́ ibi rẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bó ti ṣe àpèjúwe Wàsíù Akínwándé, wọ́n ní ògbóǹtarìgì apànìyàn ni, wọ́n ní iṣẹ́ tó yàn láàyò ní wípé kí wọ́n máa bẹ̀ lọ́wẹ̀ láti máa rèé gba ẹ̀mí àwọn ènìyàn, èyí tó sì jẹ́ wípé àtìgbà yìí ni wọ́n ti ń dọdẹ rẹ̀ kó tó di wípé Ọlọ́run ọba ó fún wọn ní ọ̀gbẹ́ni ọ̀hún mú o. Lẹ́yìn tí wọ́n mú alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀
wípé àwọn ohun ìjà olóró tó burú jáyì èyí ni wọ́n ká mọ́ Akínwándé lọ́wọ́ olórí ẹlẹ́ṣọ̀ọ́ bí àwọn ìbọn AK-47 àwọn rounds ammunition ọta ìbọn ọ̀bẹ ìléwọ́ àti àwọn ohun búburú ìmíì èyí tó ń lò láti máa fi gba ẹ̀mí àwọn ènìyàn níṣẹ́ ọlọ́wẹ̀ tí wọ́n ń bẹ̀ o báyìí ni wọ́n ló ti wà lágọ̀ọ́ ọlọ́pàá láti wá ṣàlàyé gbogbo àwọn ẹ̀sùn àti gbogbo àwọn iṣẹ́ ibi èyí tó ti ṣe o Akínwándé olórí ẹlẹ́ṣọ̀ọ́ lọ́wọ́ pálábá rẹ̀ ségi nínú ọ̀sẹ̀ tá a wà yìí sọ́wọ́ àwọn agbófinró ní agbègbè Àgbàdo ní ìpínlẹ̀ Ògùn léyìí tí wọ́n ti ń dọdẹ rẹ̀ wá láti ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí iṣẹ́ apààyàn èyí léyìí tó ń ṣe. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti Yorùbá obìnrin ni èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Kudirat Ògúnrò. Ohun màá ń lò tí ní ó ṣe pàtàkì fún àwọn obìnrin láti máa ṣe yùnkẹ́yùnkẹ́ ìgbádùn tó tó mẹ́lẹ́tò adùnmádẹ́ẹ̀kẹ́ lóòrèkóòrè kó lè bùkún ẹwà wọn àti ìgbé ayé ìrọ̀rùn wọn o. Kudirat Ògúnrò tó sọ ọ̀rọ̀ náà sọ di mímọ̀ wípé obìnrin tí kì í bá ṣe yùnkẹ́yùnkẹ́ ní gbogbo ìgbà tí kì í lá súwìtì onígi lóòrèkóòrè irú obìnrin bẹ́ẹ̀ yóò máa burẹ́wà ni kò ní dùn ún wò sójú bẹ́ẹ̀ sì ni ìhùwàsí rẹ̀ kò ní bá ti ọmọlúwàbí mu láwùjọ. Kudirat wá ní lásìkò yìí òun yóò rọ àwọn akẹgbẹ́ òun tó jóbìnrin wípé pàápàá jù àwọn tí wọ́n ń bẹ lábẹ́ òrùlé ọkùnrin kí wọ́n máa ṣe ìgbádùn tó tó mẹ́lẹ́tò kí wọ́n máa ṣe yùnkẹ́yùnkẹ́ lóòrèkóòrè kí wọ́n máa lásìtò onígi ní gbogbo ìgbà. Ó ní nípa ìdí èyí yóò bùkún ẹwà wọn yóò dùn ún wò sójú ìhùwàsí wọn yóò jọ tọmọlúwàbí tó lórí pípé o láwùjọ gẹ́gẹ́ bó ti fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára rẹ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà pàápàá jù àwọn olólùfẹ́ rẹ̀ tí àwọn kan tí wọ́n fi ọwọ́ sí wípé ohun tó sọ yìí ọ̀rọ̀ gidi ni. Bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin kan ni wọ́n takò wípé kì í ṣe gbogbo obìnrin tó bá wà nílé ọkọ àbí eléyìí tó wà lábẹ́ ọkùnrin tó ń ṣe yùnkẹ́yùnkẹ́ lóòrèkóòrè nìkan ló lórí ẹwà bí kò ṣe wípé ìfọkànbalẹ̀ nílé ọkọ àti kéèyàn ní ìtẹ́lọ́rùn tó ń ti bẹ̀rù Ọlọ́run ó pẹ̀lú ohun tó lè mú obìnrin rẹwà dáadáa nígbà tí ò bá ti gbé ẹ̀mí ara rẹ̀ gbóná o. Ṣùgbọ́n Kúdí ni ọ̀rọ̀ tóun sọ yìí ó lè má tí ì yí àwọn kan bẹ́ẹ̀ sì ré ó lè yí àwọn kan ṣùgbọ́n kí wọ́n máa díbọ̀ wò láti máa ṣe bí wípé ohun tóun sọ yìí ìsọkísọ ni. Ó lámọ̀ ohun tóun mọ̀ ní wípé ó dáa fún obìnrin kó máa ṣe yùnkẹ́yùnkẹ́ máa lá súwìtì onígi lóòrèkóòrè láti bù mọ́ ẹwà ìhùwàsí ọmọlúwàbí láwùjọ rẹ̀ kó lè bá ti àwọn ọmọlúwàbí dọ́gba. Tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrè míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìtẹ́tísí wa. Ìròyìn
Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.